Aláròyé máa wí o. ọ̀dájú burúkú ni Òjó yìí o, ọmọ ọdún 4 ló fipá bá lò pọ̀ l'Adó-Èkìtì. Àjọ sífù dìfẹ̀ǹsì ìpínlẹ̀ Èkìtì ti kéde pé ọwọ́ àwọn ti tẹ géńdékùnrin ẹni ọdún 37 kan, Àfọlábí Òjó, pẹ̀lú ẹ̀sùn pé ó fipá bá ọmọ ọdún 4 péré lò pọ̀. Afurasí ọ̀daràn náà tó ń gbé ní àdúgbò Olújọdá nílùú Adó-Èkìtì tí gbogbo èèyàn máa ń pè ní Àfó ní ọwọ́ ẹ̀ka kògbérègbè àjọ NSCDC náà tẹ̀ ní kété tí ìyá ọmọ ọdún 4 tó ṣe báṣubàṣu ọ̀hún lọ fi ọ̀rọ̀ náà tó wọn létí. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Tolú Afọlábí tí í ṣe alukoro àjọ sífù dìfẹ̀ǹsì náà ṣe sọ, ó ní afurasí ọ̀daràn náà ti wà lákàtà àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀sùn fífipá bá ọmọdé ṣèṣekúṣe tí wọ́n fi kàn án. Alukoro yìí ṣàlàyé pé àwọn ti lọ ṣe àyẹ̀wò lára ọmọ léńjeléńje náà tí wọ́n sì ti rí i pé nǹkan ògo rẹ̀, ìyẹn ìbálé rẹ̀, kò sí níbẹ̀ mọ́, ó ti sọnù, àti pé níṣe lẹ́nìkan fi tagbára wọlé sọmọ náà lábẹ́. Ó tún ní afurasí ọ̀daràn náà ni wọn yóò gbé lọ sí ilé ẹjọ́ ní kété tí ìwádìí bá ti parí lórí ìṣẹ̀lẹ̀ náà. Bákan náà, nínú ìwé tí àjọ sífù dìfẹ̀ǹsì fi gba ohùn sílẹ̀ lẹ́nu ọmọ ọdún 4 yìí lákòókò ìtọpinpin ní àgọ́ wọn, ọmọdé náà ṣàlàyé pé Àfó ló bọ́ pátá nídìí òun tó sì fipá bá òun lò pọ̀ lálẹ́ ọjọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Nínú àlàyé míì, ìyá ọmọdébìnrin náà sọ fáwọn oníròyìn pé òun wà níbi tóun ti ń se oúnjẹ lálẹ́ ọjọ́ tíṣẹ̀lẹ̀ náà wáyé tí ọmọ òun fi wá bá òun tó sì sọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ fóun. Ó fi kún un pé àwọn àjọ sífù dìfẹ̀ǹsì ni wọ́n lọ ṣe àyẹ̀wò sí abẹ́ ọmọ náà tí àyẹ̀wò sì ti gbé jáde pé lóòótọ́ ni afurasí ọ̀daràn yìí fipá bá ọmọ òun lò pọ̀. Ó lóun ṣetán láti lọ jẹ́rìí ní ilé ẹjọ́ lákòókò tí ìgbẹ́jọ́ ọ̀rọ̀ náà bá bẹ̀rẹ̀. Taofeek Surdiq ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.